Orúkọ mi Rasheedat Olúkẹ́mi Pópóọlá, èmi ni State Nutrition Officer fún Ọ̀ṣun State. Nǹkan tá à ń ṣe níbí lẹ́nìí, àwa náà fi ohùn wa ṣọ̀kan pẹ̀lú àwọn èèyàn wa ní gbogbo àgbáyé tí wọ́n ń ṣe àjọyọ̀ ọ̀sẹ̀ ìfọmọlọ́yàn tó bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹjọ títí di ọjọ́ keje oṣù kẹjọ. Kí ni ìdí tí a fi kóra wa jọ pọ̀ síbí? Nítorí àǹfààní tó rọ̀bọ̀kún sínú pé ká fọmọ lọ́yàn, àwọn àǹfààní tó pọ̀ tí ọmọ máa rí látara pé tí ọmọ bá mu ọyàn lákọ̀ọ́kọ́ tá a bá ti bí ọmọ yìí ò ní ṣàìsàn. Omi ọyàn nìkan ni a fẹ́ ká fún àwọn ọmọ yìí di oṣù mẹ́fà àkọ́kọ́, àti gbogbo oúnjẹ tí ó fọmọ lágbára, àtèyí tí ó jẹ́ kọ́pọlọ ẹ̀ jí pépé, àtèyí tí ó jẹ́ kí egun dàgbà bó ṣe yẹ kó dàgbà, gbogbo ẹ̀ ló ti wà nínú omi ọyàn yìí láì fi omi là á fún oṣù mẹ́fà àkọ́kọ́. Yóò sì tún ṣe àǹfààní, ìfọmọlọ́yàn ó tún ṣe àǹfààní ìfọmọlọ́yàn yóò tún ṣe àǹfààní fún ìyá lọ́mọ gan, nítorí pé ìyá tó bá fọmọlọ́yàn dáadáa àrùn jẹjẹrẹ ọyàn kò ní í mú, nítorí pé àwọn ọmọ yìí wọ́n mu ọyàn yìí dáadáa, kò ní ní wàhálà. Ẹ rí i pé ńgbà tá ní tá bá bí ọmọ tán ní wákàtí péréte àkọ́kọ́ pé ká gbé ọmọ fún ọyàn, èyí tó jẹ́ ìkejì ọmọ yóò ràn lọ́wọ́ láti lè pé kó jáde dáadáa tí ìyá lọ́mọ náà ó sì wà ní àlàáfíà. Ọmọ tá a wá fún ní ọyàn dáadáa kò ní di wúlígánsì sígboro, kò ní di ọmọkọ́mọ àwọn ọmọ gànfẹ́ sígboro. Àwùjọ wa náà yóò wà lálàáfíà, nítorí pé ọmọ tá a fún lọ́yàn dáadáa ọpọlọ rẹ̀ ó jí pépé síwèé, yóò ní ẹ̀kọ́, yóò ní ìwà ìrẹ̀lẹ̀ láti lè fi bá àgbà ṣe, yóò sì jẹ́ ẹni tí òun náà tí ó tọwọ́ rẹ̀ ó gbé sókè. A wá rọ àwọn ìjọba wa lórí pé kí wọ́n fún àwọn ìyá lọ́mọ wa tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bímọ ní oṣù mẹ́fà àkọ́kọ́ láti fi lè tọ́jú ọmọ yìí dáadáa, nítorí pé tí àwọn ìyá yìí tí wọ́n bá gba leave, wọ́n ń pè 6 months maternity leave yìí, tí ìjọba sì fowó náà kìnìdí tí wọ́n jókòó lé tí wọ́n tọ́jú ọmọ yìí, á rí i pé ńgbà táwọn ọmọ yìí ń gba omi ọyàn yìí tí wọ́n wà lálàáfíà, ìpínlẹ̀ Ọ̀ṣun náà yóò tún wà lálàáfíà, gbogbo àgbáyé náà yóò sì wà lálàáfíà.